túlù tó ń dà láàmú yìí nígbà táwọn alùsùn náà wọ́n kàn pẹ́ lẹ́ni dànù bẹ́ẹ̀ wá ní àìmọye àwọn ọmọ Yorùbá tí àwọn àáfà àwọn alùsùn náà rọ ìtàn ti padànù látàrí prophetic medicine orí ibu irọ́ tí wọ́n gbé wá. ìdí tí òde lè fi ṣiṣẹ́ ni wípé omi tí ń bẹ lára wa ẹ̀jẹ̀ tí ń bẹ lára wa ó yàtọ̀ sí ti tàwọn tá a wí yìí. ìbà Olódùmarè ìbà gbogbo ajínlọ mo ṣèbà ọmọdé mo ṣèbà àgbàgbà mo kí gbogbo ọmọ káàrọ̀ òjòrè pátá nílé lóko lẹ́yìn odi pẹ̀lú kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀ ìbọ̀ ṣíṣe ṣàlàfíà ni mo bá gbogbo wa. kí ni tí àjọ fẹ́ gbé yẹ̀wò ní àkókò yìí? ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí tí àwọn Muslims pàápàá jùlọ àwọn alùsùnà tá máa ń pè ní prophetic medicine. bàbá ńlá arọ́ tó jìnnà sóòótọ́ ni pé kinní kan jẹ́ prophetic medicine kò sí tí ń jẹ́ prophetic medicine. ní tá a fi sọ fún wa wípé ṣe rí èdè àṣà àti ìṣe tá a bá gbọ́yé kàtàkàtà ọ̀la máa sọ. mo wo fídíò kan níbi tí àfáà kan ti ń ṣàlàyé tó lọ sí Saudi ibi lẹ́kùlẹ́jà wọn ní Saudi tán ti ń ra àwọn kinní àgbo wọn àgbo kinní kan gangan lọ́dọ̀ tí wọ́n lọ́hùn tí wọ́n ti máa rà ìyẹn bíi òróró zaitun igi ọ̀pọ̀ kinní àwọn èso wọn lọ́hùn tí wọ́n fi ń ṣe herbal medication wọn. kí mo fẹ́ fàyọ ni wípé gbogbo ìwọ tó bá já àfáà gbogbo ìwọ tó já lùsùn náà àgàgà tẹ́ wọ́n parọ́ kinní kan prophetic medicine oògùn tánàbí tánàbí rẹkọmẹ́ndì kinní kan tí Muhammad rẹkọmẹ́ndì oníṣègùn Saudi ni ẹ́ òyì kan ṣe oníṣègùn Yorùbá oníṣègùn Saudi ni ẹ́. wọ́n ní ẹ lọ ra omi wárídì omi zẹ̀mzẹ́mì tẹ́ bá pò pọ̀ mọ́ kinní kan tẹ́ wá lò àmọ́ wo kinní kan sàn tẹ́ bá ṣe igbá kan àmọ́ ṣe kinní kan sàn. gbogbo ń tán pè fún ní prophetic medicine ìṣègùn ni iṣẹ́ ìṣègùn ni. ṣe Saudi. so àwọn bàbá wọn lẹ Yorùbá àwa là ń lo the word oníṣègùn. àwọn lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wọ́n ní terms fún oníṣègùn tí wọ́n bólóyìnbó ṣe ń pè ní pharmacist àti medical doctor olóyìnbó pín àwọn pè àwọn kan ní doctor wọ́n pè àwọn kan ní pharmacist àwọn pharmacist ni àwọn ní àpò ògùn àwọn doctor àwọn ni àwọn tó ń tọ́jú èèyàn àmọ́ nílẹ̀ Yorùbá oníṣègùn ní tọ́jú èèyàn. herbalist. àwọn ni herbalist àwọn ni wọ́n ń tọ́jú èèyàn. herbalist ẹni tó ń tọ́jú èèyàn nílànà ìbílẹ̀ òun làwọn pè ní oníṣègùn. so tẹ́ bá gbọ́ the word oníṣègùn àwọn àáfà àwọn religious àwọn ni wọ́n ń ba àwọn gbólóhùn yìí jẹ́ fún àwọn baba ńlá baba wa àwọn ni wọ́n ń bàjẹ́ fún wa nílẹ̀ Yorùbá. àsìkò tí wàá tó láti enlighten àwọn èèyàn wa ẹ má bà àwọn èdè wa jẹ́ mọ́. tó bá ní oníṣègùn èyí ṣe ẹni tí ń ṣe oògùn apààyàn. oníṣègùn tọ́jú àìsàn ni bí ẹni tó rí ń fọ́ tó bá ṣe kí nìkan wọ́n nìkan lọ sí hospital tó bá dé hospital náà test ẹ̀ wọ́n nìkan lọ rògùn báyìí kan lọ rògùn báyìí iṣẹ́ oníṣègùn nìyẹn oníṣègùn òyìnbó làwọn gbogbo àwọn tó ń pè àwọn ní prophetic medicine irọ́ yẹn oníṣègùn ilẹ̀ lárúbáwá ni wọ́n. iná sọra wọn dà. bẹ́ẹ̀ sì ni gbogbo tí wọ́n ń pè tán ní kíníkan kò lè ṣiṣẹ́ fún àwa níbi torí pé kò bá àwa lára mu. ọ̀rẹ́ wa kan wà ọ̀rẹ́ mi kan wà kọ́lọ́ba mi fọ̀rún kẹ́ ó ti ṣaláìsí. ẹ̀fọ́rí túlù ló ń dà láàmú ẹ̀fọ́rí túlù tó ń dà láàmú yìí nígbà táwọn alùsùn náà wọ́n kàn pẹ́ lẹ́ni dànù bẹ́ẹ̀ wá ní àìmọye àwọn ọmọ Yorùbá tí àwọn àáfà àwọn alùsùn náà rọ ìtàn ti padànù látàrí prophetic medicine orí ibu irọ́ tí wọ́n gbé wá. ìdí tí òde lè fi ṣiṣẹ́ ni wípé omi tí ń bẹ lára wa ẹ̀jẹ̀ tí ń bẹ lára wa ó yàtọ̀ sí ti tàwọn tá a wí yìí. ẹni tí mo ló kù ẹ̀fọ́rí túlù ní ìdáláàmú ẹ̀fọ́rí tí ìdáláàmú yìí wọn ìgbà táwọn sọ tí wọ́n bá ní àǹjẹ̀nú ní bẹ lára rẹ̀ wọ́n ní àǹjẹ̀nú kan jínù kan ní ìdáláàmú wọ́n bá bẹ̀rẹ̀ sí ní prescribe àwọn àgbo Saudi léyìí táwọn ń pè ní prophetic medicine pé Muhammad sọ pé kán máa lò kán báyìí Muhammad sọ pé kán máa lò ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní mu ẹ lọ ra kíní kan àrùn ẹ lọ ra òróró zaitun ẹ lọ ra mọ́ọ̀lù kíní kan wọ́n sàrà gbogbo ẹ̀jọ́ yín lò ó lò títí kàkà kó ewé àgbọn rẹ̀ ó dẹ̀ ṣe ní tún lé sí i orí fífọ́ yẹn ló padà pa léyìí tó dẹ̀ jẹ́ wípé àgbo wa ńlẹ̀ Yorùbá táwọn bàbá wa fún wa egbò rẹ̀ wà tẹ́ pé tí wọ́n bá lo egbò yẹn fún
yóò lọ tí wọn ò ní gbúrò rẹ̀ mọ́. Ó ní ìlànà báwo bàbá tí wá ṣe ń wò torí pé òyìn ló bá omi àtẹ̀jẹ̀ ara wa mú. Ó dàbí kẹ́ni kọ́mọ Yorùbá ọmọ jẹ ṣàwámà ṣé ṣàwámà jọ àmàlà. Ṣé bí ṣàwámà ó ṣe ṣiṣẹ́ lára ọmọ ìlú èbó ṣé ó ṣiṣẹ́ lára ọmọ Yorùbá bẹ́ẹ̀? Tọ́mọ ìlú èbó àwọn wáì tí wọ́n bá jẹ àmàlà ó lè máa yàgbẹ́. Bẹ́ẹ̀ náà ni tí ọmọ Yorùbá náà bá lọ jẹ ṣàwámà tí ò bá lára wọn lè máa yàgbẹ́. Torí pé omi àtẹ̀jẹ̀ ìtẹ́lẹ̀dùmarè fi dá wa DNA wa yàtọ̀ sí àwọn kò lè jọra wọn. Ẹ wọ́n máa parọ́ àwọn Mùsùlùmí wọ́n máa ta àwọn Mùsùlùmí prophetic medicine torí kí wọ́n sàmọ́ bá àyà sí nǹkan tán bàbá wa filẹ̀ fún wa ìwọ̀n pa ọ̀pọ̀lọpọ̀ dànù. Bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n náà ọmọ ẹlẹ́gbẹ́ ni ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nípa nǹkan tí ń ṣe èèyàn wọ́n àná wọn kàrúkìá fún wọ́n ti wá rẹ́dà ọ̀pọ̀lọpọ̀ useless nínú ayé lónìí. Ibi táwọn ní pé kò sí ti jẹ́ prophetic medicine oníṣègùn jẹ́ oníṣègùn gbogbo prescription tí Muhammad mú wá yẹn ká sọ pé Muhammad sọ pé ká máa lo nǹkan báyìí tó bá ti ṣe nǹkan báyìí yóò wọ nǹkan báyìí sàn tó bá ti ṣe nǹkan báyìí yóò wọ nǹkan báyìí sàn gbogbo ẹ̀ pátápátá prescription oògùn prescription àgbo Saudi ni tí wọ́n ń lò lọ́dọ̀ tiwọn tó dẹ̀ ṣiṣẹ́ fún wọn wọ́n lè lò bí kò mọ̀ ṣiṣẹ́ fún yín torí pé kò ṣe kíni kò bá ìṣẹ̀dá ti yín mu. So ẹ má wà máa lo èdè ẹ má fi máa ta àwọn èèyàn pé ànábì ló sọ pé kán ṣe kíní kan àwọn oníṣègùn tiwọn náà ló lò fún wọn. Tá a bá wá sọ wípé babaláwo yàtọ̀ sí oníṣègùn babaláwo they deal with things spiritually. Ẹ̀mí làwọn bá ṣiṣẹ́ àwọn kan tá a fojú rí tó pamọ́ òun làwọn bá ṣiṣẹ́ àwọn babaláwo èso oníṣègùn àwọn ètè àfẹ̀yí tó bá mọ̀ nípa ìwé àtẹ̀gbò lòun náà máa ń ṣiṣẹ́ ṣègùn ló máa ń mú ṣẹ̀ṣègùn mọ́. Oníṣègùn is purely about ewé àtẹ̀gbò but babaláwo ń tí wọn àwọn deal with things spiritually torí pé ìtàn fi dàgbèsí ayé wa spiritual ní gbogbo wa. So èyí tó bá ń ṣe èèyàn spiritually làwọn ń deal pẹ̀lú. Lẹ́yìn táwọn afáàyàn ọmọ tẹ̀ pé ẹmọ kàrúkìá irúkìá wèrè wa àwọn yẹn kí kàrúkìá wọn ti kú dànù. Kàrúkìá ya wèrè. Èmi tí mo bá ń sọ̀rọ̀ nígbà tí mo ṣe tí a ṣe Islam mo ti ṣe rúkìá fáwọn èèyàn lémi fún ara mi dáadáa. So ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀tàn pọ̀ nínú àwọn kan yẹn. Ó ní àwọn ìṣẹ̀mí tó ń bá ìṣẹ̀mí tiwa ṣe tó yẹ wípé òun ni ẹ bá sọ̀rọ̀ tó yẹ pé nǹkan yẹn dẹ̀ máa rọrùn ewé àtẹ̀gbò wa lẹ́lò tí ó fi rọrùn gbólóhùn èdè wa ó dùn láti fi communicate pẹ̀lú àwọn ẹ̀mí tá a sọ ìtorí pé àwọn ẹ̀mí tí ń bẹ lára yẹn ẹ̀mí tó jẹ́ pé èdè tó ń gbọ́ èdè tiwa ni. Kìí ṣe èdèkéde. Kìí ṣe èdè tí wọn kìí ṣe èdè lára ẹ̀yìn ti sùn ní kẹ́ lálàá káàkiri àwọn ọmọ ẹlẹ́làá kí wọ́n bá ń sọ̀rọ̀ lójú oorun ká mọ sọ́dọ̀ gbá wá sí. Yorùbá náà wọ́n bá ń sọ lójú oorun kílódé wọn táwọn èèyàn. Our people need to be enlightened láti wà enlightened láti ṣe ọpọlọ wa. Wọ́n gba spirituality ara wa dànù òun ló ń kóbá ọ̀pọ̀lọpọ̀ ló ń kóbá wa débi pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń tó ṣẹlẹ̀ sí wa lónìí káàfin nílọ síwájú lónìí. Ẹ jẹ́ ká padà sípìlẹ̀ láyé ìjọ àwọn ìyá wa tí wọ́n ń gbẹ̀bí fáláboyún àwọn ìyá Ọ̀ṣun òun ni wọ́n ń gbẹ̀bí fáláboyún àwọn ní agbẹ̀bí ọjọ́ náà àwọn ní nọ́ọ̀sì ọjọ́ náà táwọn òyìnbó kó wa lónìí tá sọ di nọ́ọ̀sì. Nọ́ọ̀sì òyìnbó tó bá gbàgbé ẹ̀bí fún yín ẹ̀ ní sọ wípé nǹkan burúkú ni àwọn táwọn ìyá wa nílẹ̀ Yorùbá àwọn ìyá Ọ̀ṣun tó yẹ pé omi làwọn fi ń ṣèwòsàn tó bá fi omi tó gbẹ̀bí ẹni yẹn tó fún lágbo tó bí wẹ́rẹ́ àwọn alùsùn náà àwọn wèrè wọ́n pè ní nǹkan burúkú wọ́n ní kò dá kọ́mọ lọ gba bí wẹ́rẹ́ wọ́n sì ń gba drip òyìnbó. Ṣé bóyìnbó bá sí sáà? Ṣé ànílàkà yìí ni kóyìnbó tó dé nǹkan kan fọlọ́ àwọn ìyá wa náà fi ń gbẹ̀bí ni. So ìta ń gbé ìta sọ pé kò sí nǹkan kan tí ń jẹ́ prophetic medicine babalá ẹ̀tàn babalá ẹ̀rọ pátápátá ni oníṣègùn lẹ̀ Saudi ni wọ́n ẹ̀ sì lè lògùn Saudi kó bá yín lára mu bẹ́ẹ̀ sì lògùn Yorùbá tó ṣe bá yín lára mu. So ẹ jẹ́ á padà sípìlẹ̀ ẹ lọ tí nǹkan bá ń ṣe yín ẹ lọ mú àgbo lẹ̀ Yorùbá ẹlòmíì ti lo oògùn òyìnbó débi pé kò nǹkan yẹn ò ṣiṣẹ́ ìjọ tó ṣèṣì lo àgbo lẹ̀ Yorùbá báyìí ẹ lọ́wọ́ gba àwọn afá lórí social media lónìí wọn ò sẹ́ máa fún aláàgbò Saudi wọn ò ní ẹ lọ wá ewé kinní kan. ọmọ Yorùbá